Allahumma ìwọ Ọlọ́run ọba mi inna naj'aluka fi nuhurihim àfi ìwọ Ọlọ́run ọba àfi síwájú wọn ìwọ ni kó bá fèsì wọn ayé fi istiqbalihim fi nuhurihim wa na'udhu bika min shururihim àwọn fi ọwọ́ sọ níbi aburú ọwọ́ wọn Allahumma inna naj'aluka fi nuhurihim. Fàbọ̀ sí aago méje nírọ̀lẹ́ àbí Allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò fiqhul Islam oríire ayé oríire alkiyama Ọlọ́run kó má sábà ní ṣe fún àbí Allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn ashabul fadilati ulama tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí oríire ayé oríire alkiyama Ọlọ́run dákun má sáà jẹ́ jẹ́ tí wọn àbí Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ní san wọ́n lẹ́san rí. A tún ti wà pẹ̀lú àwọn bàbá wa olólùfẹ́ wa gbà bàbá wa fadilatu shaykhina alwalid al-imam Kamaluddin Yunus Akorede hafizahullah àbí Allah subhanahu wa ta'ala kọlọ́n bá kí ó bá ní sọ wọn lórí dáadáa wa nas'alullah subhanahu wa ta'ala an yumati'ahu bil-afiya wa salama innahu sami'un qaribun mujibud da'awat sheikh bani salamu jama'a. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn bàbá wa ni àti gbọ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé àwọn bàbá wa láti pé kí a lè ṣàwọn àǹfààní kọ̀ọ̀kan lára wọn especially pẹ̀lú àwọn nǹkan tí bá ń lọ nílùú Sheikh akramakumullah láwọn àsìkò tá a wà yìí oríṣiríṣi àwọn ìpèníjà náà ni à ń fèsì ní Nàìjíríà àti àwọn ìgbèríko wa náà ní Nàìjíríà wa ń bí so eléyìí tí ó wá fẹ́ ga jù tó jẹ́ pé ó fẹ́ dàbí pé wàhálà bá wàhálà ńlẹ̀ wọn náà láìṣètò ààbò. Ìbò insecurity yìí lágbára Sheikh kí ni wá ní àwọn asbabul amni fil mujtama' aw fil bilad tí àwọn sí Islam tó pèsè fún wa kí làwọn sábàbí tá a fi lè ní fọkànbalẹ̀ akramakumullah ẹ̀tọ́ wa sọ́nà jazakumullah khair. Alhamdulillahi ala ni'matil amni wal aman wassalatu wassalamu ala rasulil anam nabiyyina Muhammadin wa ala alihi wa sahabihi wa tabi'ina lahum bil ihsani ila yawmiddin. Adúpẹ́ fún Ọlọ́run ọba wa. Alhamdulillah. Adúpẹ́ lérí ìfọkànbalẹ̀. Alhamdulillah. Orí bá ṣe sọ̀rọ̀ yín sìn ọkàn wa balẹ̀ la fi rọ́rọ̀ sọ. Allah. Ibi àti sọ̀rọ̀ yín sìn ọkàn wa balẹ̀ nígbà tá a débẹ̀. À ń lọ à ń bọ̀ ìfọkànbalẹ̀ ní máa ń jẹ́ rọrùn. Ọlọ́run adúpẹ́ o. Alhamdulillah. Orílẹ̀-èdè wa Ọlọ́run mọ́sá bá wa ṣàlékún ìfọkànbalẹ̀ síbẹ̀. Àmín àmín. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sá bá wa ṣe àlékún ìfọkànbalẹ̀ síbẹ̀. Àmín. Inú ilé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sá bá wa fi àlékún ìfọkànbalẹ̀ síbẹ̀. Àmín. Inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sá bá wa fi àlékún ìfọkànbalẹ̀ síbẹ̀. Àmín àmín àmín. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad. Sallallahu Ó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àlùfáà wa ẹ̀yin mùsùlùmí òdodo àwọn táyì sẹlẹ̀sìn Islam. Ẹ̀dí ká lọ lè mọ̀ yìí pé ni'matul amni la tu'adiluha ni'matun ba'da ni'matil Islam. Allahu akbar. Ni'matul amni la tu'adiluha ni'matun la tu'adiluha ni'matun ghayr duna al-Islam ba'da ni'matil Islam. Ẹjẹ́ àmọ̀ pé ìfọkànbalẹ̀ wọ́n ní òun ní ìdẹ̀ra tó ga jù lẹ́yìn ìdẹ̀ra tọ́lọ́run sí yàn ní mùsùlùmí. Èèyàn wà nù ayé yìí kọ́lọ́run wá ṣe ní mùsùlùm ìdẹ̀ra ni. Lẹ́yìn ìgbà téèyàn bá ti jẹ́ mùsùlùm kò sí ìdẹ̀ra kan tó tún tó kọ́kàn balẹ̀. Allahu akbar. Torí pé téèyàn bá ti ní Islam ọkàn rẹ̀ ò lè balẹ̀. Ìtàn pé ní Islam ni pé kéèyàn ó juwọ́jú sílẹ̀ fún ọba adẹ́dà tó dá gbogbo nǹkan ó sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ ó sì máa sin ẹlòmíì lẹ́yìn ẹni bá ti wà nílé ayé tó bá ti níyẹn òun ní ìdẹ̀ra tó ga jù lẹ́yìn náà ni kọ́kàn tó wá balẹ̀ láti ṣẹ̀sìn Ọlọ́run ọba wa bidunil amni láì sí ìfọ̀kànbalẹ̀ la yuhaqqiqul insanu shay'an fi harakatihi al-yawmiyya wọ́n ní gbogbo ń tá a fẹ́ máa jíṣe lójúmọ́ kò sí èyí tó lè rọrùn tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ al-ibada bá kírun wọn kò lè rọrùn tọkàn bá balẹ̀ wọ́n ti mọ́sánsí gan pa. Kò sára dáadáa kan tá a lè dá. Kò sí ẹ̀sìn téèyàn lè sìn tí ó bá sí fọkànbalẹ̀. tí ó bá sí fọkànbalẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa wá jíjẹ mímu káàkiri tí ó bá ti sí fọkànbalẹ̀ kò rọrùn. A fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo school university wọn ti gbogbo ẹ̀ tí ó bá sí fọkànbalẹ̀. Tí ó bá sí fọkànbalẹ̀ gbogbo àwọn airport wa ni wọ́n ti tì nítorí àwọn tó fẹ́ travel láti lọ lè wá tí wọ́n jẹ tí wọ́n mu. Wọlé ò ní rọrùn. Ọ̀rẹ́ lágbájá àgbẹ̀ lọ síbítù tí ó bá ti sí fọkànbalẹ̀ kálukú ọmọ kú lé lẹ́kọ̀ọ̀kan. Tí ó bá ti sí fọkànbalẹ̀ ọtí bàbá àtọmọ wọn ní lójú tó ara wọn mọ́. Asbabul amn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn kan tí mo jẹ́ kọ́kàn balẹ̀ Ọlọ́run ọba ló kúkú sọ ọ́nà al-Qur'an ṣẹ́rí tọ́lọ́run bá sọ yàn àfi ká lè dì í mú tá a bá ti dì í mú bí pákánleke àti gbogbo àwọn insecurity tá à ń fèsì bí ó ti máa ń lọ nìyẹn o tọkàn bá ti di pé wọ́n kó èmi ò tún dé
táà bá ti lọ lè gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run bá aláǹsọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní inna ja'alna haraman amina a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní inna ja'alna haraman amina ay Makkata ọlọ́run ní àwa la fi Mákà la fi wọn lọ́kàn balẹ̀ ńbẹ̀ ọ̀fà wọn ara Mákà lọ́kàn balẹ̀ haram tó wọn bẹ haram ní Mákà ọlọ́run ní àfìfọ̀kàn balẹ̀ síbẹ̀ wa yatakhatafu an-nasu min hawlihim wọn ò ní wá jà wọn lógun wa yatakhatafu an-nasu min hawlihim ó sì jẹ́ pé wọ́n kidnap àwọn èèyàn láwọn ìlú tó wà ní kàràkàrà wọn yatakhatafu an-nasu min hawlihim ikhtatafun ọlọ́wọ́ bá ní wọ́n máa kidnap àwọn ìlú tó wà ní ẹ̀yìn Mákà tọrọ kìríkà Mákà àmọ́ wọn ò ní dé Mákà ọlọ́wọ́ bá ní àwọlá síbẹ̀ afabil batili yu'minun ọlọ́wọ́ bá ní ṣe afabishiriki yu'minun ọlọ́wọ́ bá ní ṣe ẹbọ lókùtẹ́ ma wá sí ọlọ́run ní ṣe òsà lókùtẹ́ wá gbàgbọ́ sáwọn ẹ̀dọ́ ọlọ́run ọba lókùtẹ́ ma bọ̀ afabil batili ayé bishiriki yu'minun ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ti padà sínú bọ̀rìṣà èmi náà ká ìfọ̀kànbalẹ̀ kó ọmọ ìyá mi lọ lè mọ ọlọ́run lọ́kàn pọ̀ kan lọ́lọ́ tọ́lọ́mọ ti jọ́ kan lọ́dọ̀ rẹ̀ tó ti sìn kan mẹ́lẹ̀ yìn ọlọ́run ọkàn balẹ̀ ọkàn wọn aráàlú náà balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dà lórí yìí wọ́n ń gbé nǹkan nífà yàtọ̀ sí báwọn tẹ́ bá sí àwọn bàǹtẹ́ oríṣiríṣi àwọn ìgbàdí àwọn kankan àwọn èṣù wọ́n ti gba wọ́n ti gba ẹ̀sìn lọ́wọ́ ṣètọ́n náà ti bá wọn ṣiṣẹ́ ọlọ́run tó wá láàmú lẹ́nu àyà mi ó ní alladhina amanu ọlọ́run ní gbogbo àwọn tó bá ti ní mánì tí wọ́n ní ẹbọ lẹ́rù wa lam yalbisu imanahum bidhulm tí wọ́n fi òkùnkùn kún ìmọ́lẹ̀ ẹ ti bá a tó àyà yìí lórí ètò bẹ́ẹ̀ ni ọlọ́run ní tí wọ́n mú ẹbọ mọ́ tàwíìdì wọn ò mú gbẹ́rẹ́ mọ́ kùrùsí wọn ò mú gbẹ́rẹ́ mọ́ kùrùsí wọn ò mú yá àyàsẹ̀ mọ́ yá Allah wọn ò mú yá Allah mọ́ yá àyàsẹ̀ ọlọ́run bá ní ulaika lahumul amn ọlọ́run láwọn ẹlọ́kan ọmọ balẹ̀ tó solution nìyẹn o ẹni tó fún wa solution yẹn náà lọ́lọ́ gbogbo akálọ̀ lè wo kíláǹsì àtàwọn tó wà ní ìjọba àtàwọn tí ajẹ́ lè mọ́ mọ́ àti gbogbo àtàjára ọwọ́ ìyá lọ́jà báwa bá ti padà síbi tọ́lọ̀ ń sọ yẹn bí Boko Haram bandit bá lọ ó tún ṣẹ́kù ní o lórí ìjáyà wọn ní kó esman tẹ̀lé kíní kan ló tún tẹ̀lé ìjáyà ò ní kó àwọn Boko Haram àtàwọn bandit yẹn wọ́n yẹ ṣe mùsùlùmí aláàdìlì ẹlẹ́ẹ̀kejì ni ẹni ká ṣe déédé wọ́n yẹ ṣe mùsùlùmí ká ṣe déédé àwọn Boko Haram yẹ ṣe mùsùlùmí àwọn bandit ṣe Christian ọ̀daràn làwọn gbogbo àwọn táwí ọ̀daràn ní ká ṣe kíni ká pè wọn táwọn pásítọ̀ kan ká máa sọ pé àwọn jihadist àwọn ni wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di Islamic country wọ́n fẹ́ islamize ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ islamize Nàìjíríà ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ tí máa ń dógun lẹ̀ wàláhì orí jẹ́jẹ́ làwọn àjòkó lẹ̀ èmi ò rí níjọ́ kan tí wọ́n ní àwọn mùsùlùmí wá dìde wọ́n lọ lé àtàkì wọn ní rìdíìmù wọ́n lé àtàkì wọn ní CAC àwọn ń lọ mọ́sálásí tiwa àwọn náà ń ṣe kíní àwọn náà ń ṣẹ̀sìn tiwọn lakum dinukum waliya din tabara àwọn èèyàn tá ní wọ́n wá àtàkì chọ́ọ̀chì lẹ́ni chọ́ọ̀chì nìkan kan àtàkì wọ́n wá àtàkì mọ́sálásí mi wọ́n ti ń kírun ẹni wọ́n mú lójú ọ̀nà tí wọ́n mú lọ nugbó tí wọ́n lè gba ransom lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n béèrè ọkọ̀ ìka tó mú ìgbé àyè Muslim or Christian àwọn olè ọ̀daràn ni wọ́n. bí ọdún 9-10 sẹ́yìn ẹ rí sáwọn èèyàn tán pa ní Central Mosque Kano. bẹ́ẹ̀ni àwọn olè yìí wọn ò ní ṣe pẹ̀lẹ́sìn àwọn ní ṣe pẹ̀lú sí owó tí wọ́n ń ṣe. ọ̀daràn lẹ́sìn. ká ọ̀rọ̀ àdìlẹ̀ ká máa ṣe déédéé ọlọ́run bá ìdákùrí tó ń fa àdìlú wọ̀lá òkà náà dákùrí bá ọlọ́run bá ní ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣe déédéé nú ọ̀rọ̀. bí pásítọ̀ kan bá ń sọ báyìí pé àwọn jihadist ni wọ́n fẹ́ islamize Nàìjíríà àbògùn la fẹ́ dálẹ̀ kí ìmáàmù kan kó sì máa sọ pé àwọn Christian náà wọ́n fẹ́ ṣe kíni àwọn Christianize ìlú wa ẹ jẹ́ ká jọ bá àwọn agbésùnmọ̀mí jà àwọn tó máa ń jẹ́ wọ́n máa ń pera wọn ní mùsùlùmí láàrin wọn ká gbogbo wa ní ká jọ bá wọn jà àwọn tó máa ń pera wọn ní Christian láàrin wọn gbogbo wa ní ká jọ bá wọn jà al-adl ká ṣe déédéé ọlọ́run walakum fil qisas haya ya ulul albab ọlọ́run bá ní ẹ máa sẹ̀mí ìrọ̀rùn kan yọ balẹ̀ tẹ́ ẹ bá ti ń pa gbogbo àwọn tí ń pààyàn gbogbo àwọn tẹ́ bá ti bá múnú wọn kíjọba pa wọn ni ẹni bá ti ń pààyàn ọlọ́run ẹ pa ọlọ́run tẹ́ ẹ bá ń fi àwọn tí ń pààyàn lẹ̀ tẹ́ ẹ ń fi wọ́n lẹ̀ tí wọ́n rìn tí wọ́n fì láàrin ìlú tí wọ́n dẹ̀ mú jẹ. àwọn wọ̀nyẹ sáwọn fil ardi fasada. ọlọ́run bá ní wọ́n padà pa ẹlòmíì o. wọ́n á yan. ọlọ́run ní ẹpẹ ni wọ́n bá pààyàn ibẹ̀lẹ̀ ti sẹ̀mí rọ̀ àyà ìfọkànbalẹ̀ nìyẹn.
ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tí mú ìfọ̀kànbalẹ̀ wá kẹsàn-án tó zikrillah ó ní gbogbo àwọn mùsùlùmí ká má dákẹ́ ká máa dárúkọ ọlọ́run ọba la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ká máa sọ ọgọ́rùn-ún láàárọ̀ ọgọ́rùn-ún rọ̀lẹ́ ọlọ́run máa fi ń dáàbò bò yà ní máa fi ń fọ̀kànbalẹ̀ sínú ìsẹ̀míyàn lẹ́yìn náà ká máa kírun wa déédéé ìrun ọlọ́run máa fi ìrántí ọlọ́run irun ọlọ́run máa fi ń fọ̀kànbalẹ̀ sínú ìsẹ̀míyàn lẹ́yìn náà kéèyàn máa jí lójúmọ́ àbí kó ka Kùránì ẹni bá jí lójúmọ́ tí ò ka Kùránì bí ẹja tá a mú kó ní omi tá a jí sórí yẹpẹ ni ìsẹ̀mí rẹ̀ ò lè balance. ìtúnímọ̀ Kùránì. ọ̀fẹ́ kọkàn rọ balẹ̀ ó rẹ̀ sí ojú ewé Kùránì lójúmọ́ ewu ńlá ni ọlọ́run ọba aláàní ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ọba ní àyàmọ̀ pé ọkàn máa balẹ̀ pẹ̀lú tẹ́ bá ti ń ṣe zikiri tẹ́ bá ti rántí ọlọ́run la ilaha illallah subhanallah bihamdi masha salatu ala nabi astaghfirullah wa atubu ilayhi ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ àdúrà inda liqa'il adu oní gbogbo akálọ̀ lè máa àdúrà tá a máa ṣe tàbára àwọn tó fẹ́ àtàkì wa àwọn àdúrà tá a ṣe nínú ilé wa èyí tá a ṣe tá a bá fẹ́ jáde wa bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah mùsùlùmí kan gbọdọ̀ mọ́mà anabi ní mẹ́ẹ̀ bá fi lè wí bá mo ṣe wí yẹn nǹkan mẹ́ta náà ni o bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ìtumọ̀ ní pé pẹ̀lú orúkọ Ọlọ́run tawakkaltu ala Allah ọmọ èmi gbára lé Ọlọ́run wala hawla wala quwwata kò sí tí ó yí padà lẹ́ni kò sí ságbára tó lè fi yí padà lẹ́yìn agbára Ọlọ́run òun nílò ká mọ́ o kò ká adídúró ànábì ọ̀gbọ̀dọ̀ wà lọ́wọ́ ìpàrọ̀ oúnjẹ ọ̀gbọ̀dọ̀ wà ìgbẹ́rẹ́ ọ̀gbọ̀dọ̀ wà ń bẹ̀ mọ́ o torí tó ń sọ yẹn kó lè bá nítumọ̀ wala hawla wala quwwata ní kò sí agbára kankan illa billah àti agbára Ọlọ́run ọgbọ̀dọ̀ lágbára mímọ́. n tí ó fi dùn tí àgbọ́yé rẹ̀ ó fi dúró síyàn lára bóyá tó bá gbọ́dọ̀ nílẹ̀kọ̀ọ́ tẹ̀sí fún wa lórí tawakkul tó gbọ́dọ̀ nílẹ̀kọ̀ọ́ tẹ̀sí lórí la hawla wala quwwata illa billah tó ń kálọ̀ lè wò wọ́n lé íńtánẹ́ẹ̀tì ń bẹ̀ la hawla wala quwwata illa billah nǹkan ńlá ni èyàn ti sọ mí ti gbogbo agbára fọlọ́ bẹ́ẹ̀ anábì tẹ́yìn bá ti wuyi anábì ní àwọn àlùjànnú náà máa wá bìlà fún yàn àwọn àgbà wọn máa sọ fún àwọn yòókù pé ẹ bìlà fílẹ̀ tí ń bọ̀ yóò ó ti wí nǹkan kan sin o ẹni bá kọlu ó jóná o wọ́n yẹ bá kọlu kó fìyàwó ó dìyà ọlọ́wọ́n bá aláàtì tó o ó ti gbágbára wọ gbólóhùn bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ká àwa ọmọ wa àwọn ìyàwó wa ká máa wí sẹ́rí bí à ń gbà kọjá yẹn tá à ń lọ tá à ń bọ̀ yẹn ibẹ̀ náà wọ́n ti ń gbé àwọn èèyàn tó ń gbé ọlọ́run kan ní káwọ́ orin sásìkò ni wọ́n ti lọ táká tó dé àbáwọ̀ àti lọ táká tó dé èyí tí ń ṣẹlẹ̀ nìyẹn o ẹnìkan wọ́n pè é kò sí wọn bì kan o kò síbi tí wọ́n sí o kò síbi tí wọ́n sí kọ́lọ̀ mọ́ jẹ́ àpàdé wọn jẹ́ wọ́n pàdé àwa náà nínú àdúrà tá nábì tún fún wa yìí pé àìṣe mà èèyàn lè wá pàdé wọn tí wọ́n ń bọ̀ lọ́kàn wọn náà ni wọ́n wé ọta àbọn márùn yìí àwọn máa ń wé ọta àbọn márùn ni wọ́n máa wá ta títí ìtúwèé pa gbogbo àwọn tán bá rí èèyàn wá rí wọn lọ́ọ̀kan tán bọ̀ pé bandit níbọ̀ Boko Haram níbọ̀ ànábì ní gbogbo ẹni tó bá ti pàdé àwọn alágbára àwọn tí wọ́n wéṣe láìfù àwọn tí wọ́n mọ bàbá àtìjá tó gbìyàn wọ́n mọ ọmọ tẹ́yàn fi lẹ́nu lé àbáwa Abu Musa al-Ash'ari ó lé ànábì sallallahu alaihi wasallam ní kana idha khafa qawman ó ní tá ànábì bá jáde tí máa ń lọ nù ayé tánàbí wa ń bẹ̀rù pé àwọn ìjọ burúkú níbọ̀ yìí àwọn èèyàn burúkú náà ń bọ̀ yìí àwọn tí máa ń dẹ́mìyàn lógbòdò àwọn ní èṣù níbọ̀ yìí ọkọọlà Abu Musa ní ànábì wa sọ pé Allahumma ìwọ Ọlọ́run ọba mi inna naj'aluka fi nuhurihim àfiwọ́ Ọlọ́run ọba àfi síwájú wọn ìwọ ni kọ́ bá fẹ́ sí wọn ayé fi istiqbalihim fi nuhurihim wa na'udhu bika min shururihim àwọn fi ọwọ́ sọ níbi aburú ọwọ́ wọn Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ìwọ Ọlọ́run ọba wọ agbé síwájú kọ́ bá fẹ́ sí wọn bá dá wọn lọ́wọ́ kọ́ nígbà míì Ọlọ́run yóò yí ọkàn wọn padà ẹni wọ́n fẹ́ tá àmọ́ wọn kàn ní àpẹẹlẹ́ ọba o ẹ má pẹ́ o àwọn dáná bí ni ẹ máa lọ́n ti yán o àwọn ń gbéyàn bí ni o àbá gbéyàn àbá kàn wó pé ẹ máa lọ ọyọ̀ǹda ẹ̀yìn Ọlọ́run naj'aluka fi nuhurihim Ọlọ́run ó kọ̀ sún yóò ṣe kí ni yóò rọ̀ wọ́n lọ́kàn yóò yí ọkàn wọn padà. Àdúrà yìí dà púpọ̀ Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim kálọ̀ lè ha miami àwọn táwọn yìí wọn mẹ́nu bí ọ. Ọlọ́run ti káàdùn kò lójú wọn àṣetánì ti gbé wọn wéwò. wọ́n dára wọn mọ́. wọ́n ti kọjá wọ́n ti dàlìjànú. nínú àdúrà tá a máa ṣe ọ náà ni pé àdúrà tá a ní Ibrahim ṣe fún Maka Allahumma ij'al hadha baladan amina ẹja lọ lè mà wọ́n náà máa ṣe ní yàrá rẹ̀ Allahumma ij'al hadha baladan amina Ọlọ́run fi ìlú wa ìlọ́kàn balẹ̀ o
àdúrà ló lè yanjú ẹ o, kì í ṣe ẹnìkan yẹn lọ lè rí nǹkan mọ́lẹ̀ máa lọ lè ṣe ètùtù o. àwọn àlùjànnú gan wọ́n lè tutù. gbogbo téèyàn fi dáàbò bo rẹ̀ pátá èso ló ní, èso ló sọ̀rọ̀ àwọn pípọ̀ yìí ṣe. gbogbo ẹ̀ pátápátá àwọn náà wọ́n ní tẹ́lẹ̀. kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà sọ wa. ẹlẹ́ẹ̀karùn-ún ad-difa'u al-madani. ad-difa'u al-madani yaqumu bihi rijalul amn fi Nigeria. gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò ad-difa'u al-madani àwọn náà gbìyànjú àsìkò sẹ́ wọn lóde lẹ́yìn. àwọn army, air force, navy, ọlọ́pàá, àwọn ọlọ́dẹ àti gbogbo àwọn aráàlú náà. àwọn àmọ̀tẹ́kùn gbogbo àwọn atájálà lókè gbogbo a gbọ́dọ̀ di ẹ̀ṣọ́ aláàbò lásìkò yìí. wọ́n ti gbọ́dọ̀ pé wọ́n ní wọ́n ti kọjá lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n náà sọ fún àwọn àmọ̀tẹ́kùn, àwọn sọ fún àwọn ọlọ́dẹ sọ fún àwọn police, àwọn navy náà gbé helicopter jáde. ẹ máa gbé helicopter jáde al-marwahatu al-harbiya, ẹ máa gbé jáde, ẹ máa fi wò wọn káàkiri inú gbó. ẹ bá ti ń bọ̀m̀báàdì wọn nígbà Amẹ́ríkà fẹ́ mú wọn yàn ṣé kò mú tó fẹ́ mú. nǹkan tí bóòlù yẹn sì wá lágbára jùjọba lọ, bóòlù àwọn ọmọ ìlú sì wá lágbára jùjọba lọ. nídìí bẹ́ẹ̀ ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa, ọlọ́wọ́n bá ní walawla daf'ullahi nnasa ba'dahum biba'd lafasadatil ard. ọlọ́wọ́n bá ní ìbá jẹ́ pé àwọn kan wọ́n ń takò àwọn aláburú yìí, ọlọ́wọ́n tí ìbá jẹ́ pé àwọn kan dìde, ọlọ́wọ́n rú wọn dìpẹ́ dìde ẹ takò àwọn lẹ́yìn lafasadatil ard. ọlọ́wọ́n bá ní orí lọ bàbà jẹ́ o, àwọn lẹ́yìn ọ̀wọ́rí o, àwọn gan fẹ́ kú. wọ́n fẹ́ kú pé inú káwọn ọmọ jayé káwọn gba mílíọ̀nù àbí káwọn sì kú torí wọn ní tí wọ́n rò mọ́ wọ́n ti dẹranko sínú gbó. àwa ni ká gbìyànjú ká àwọn ẹlẹ́sọ̀ ààbò káwọn àjọba ká dẹ̀ pọ́ǹpù owó gidi fún wọn. ẹni tó bá ń pa olè yìnbọn o ká fún wọn ní owó gidi táwọn náà fi mọ̀ pé tàwọn fẹ́ dáàbò bò lọ àwọn kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà bá sọ wọn. samaratu al-amn ṣe àdìtọ́ kan bá ti wá balẹ̀ tán ẹ̀ máa jẹ́ máa ṣe sẹ́lẹ̀. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ọlọ́run ọba ní ọkàn yìí ti wá balẹ̀ báyìí ẹ wá máa ṣẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀rùn èyí láti máa ṣe ojúṣe ìtọ́lọ́run torí ẹ̀ dá wa ẹ̀sìn làwa ṣe láyé bí ọkàn bá balẹ̀ ẹ̀sìn ò lè rọrùn. Ọlọ́run ọba ní mo ti wá fi lọ́kàn balẹ̀ báyọ̀ ẹ wá jára májọsìn. tọ́kàn bá ti balẹ̀ Ọlọ́run ọba ní wa mu'minun falanuhayyiyannahu hayatan tayyiba. Ọlọ́run ọba ní amila salihan min dhakarin aw untha wa mu'min. Ọlọ́run bá ní ọkùnrin obìnrin tẹ́ bá ti ń ṣiṣẹ́ dáadáa tẹ́ tó wá jẹ́ olùgbàgbọ́ ẹgbàgbọ́ ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ falanuhayyiyannahu hayatan tayyiba. Ọlọ́run bá ní òun nìkan ṣiṣẹ́ mi tó rọrùn ọkàn yóò balẹ̀ nígbà tí a bá ti ṣe tọ́ da. gbogbo àwa tí a wà ní inú ìjọba ẹ̀já wa sì ń ṣe àpẹẹrẹ àwọn aráàlú ẹ̀já sòdodo gbogbo àwọn tí wọ́n ń dá aburú wílẹ̀ àtàwọn tí wọ́n sponsor wọn ẹ̀já tún wọn jáde nítorí pé Ọlọ́run bá aláàmú máa kọ̀ọ̀kọ́ kálukú, Ọlọ́run sì máa ń tọpamọ́, Ọlọ́run sì ṣetán láti san kálukú lẹ́san látàyé ń bí lẹ́yìn náà Ọlọ́run tó wá san kálukú lẹ́san tó bá dijọ́ àlùkìyámà. ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ orílẹ̀-èdè wa ọlọ́mọṣà fi alọ́kànbalẹ̀ ńbẹ̀ gbogbo àwọn tó ń darí wa ọlọ́mọṣà bá darí wọn gbàgbére Ọlọ́run bá jẹ wọn pàṣẹ dáadáa àwọn tá a jáde àlú náà ọlọ́mọṣà tó gbogbo náà ṣe gbogbo àwọn aláburú tí wọ́n ń tàtì ìlú mi wá àwọn mi wá láti Niger àwọn mi láti Chad àwọn mi náà wá láti ìlú mi náà tá a mọ̀ gbogbo àwọn yìí waste product ni wọ́n wúlò lu wọn gan àwọn míì ń dẹran káàkiri wọ́n fẹ́ mọ̀ọ́dù jẹ́ kó àwọn èèyàn ẹ mọ̀ wọ́n máa wú àgbàdo ńlẹ̀ wọ́n máa wú gbàgúdá ẹ mọ̀ tán pé gbàgúdá sẹ́yìn gbọ́ ìbádé bẹ́ẹ̀ pátì náà pẹ́ ẹ̀gẹ́ wọ́n máa wú lóko wọ́n dẹ̀ mọ́ kó fáwọn màlúù táwọn màlúù ọmọ jẹ́ ẹ̀ntẹ́ni ẹlẹ́ni dààmú tó dààmú kó tó di pé ó débi ó dé yẹn a máa fi ọwọ́ lágbá àwọn yẹn lójú a máa yan àwọn yẹn jẹ́ ẹ̀sán bọ́ o. àwọn yóò kó sóyà kalẹ̀ wọ́n dà màlúù sí wọ́n á jẹ́ ń bẹ̀ tí wọ́n á fi náà sí o. wàláhì Allahu la yansa Ọlọ́run ò gbàgbé o oye ẹ̀sán oye ń sì ń bọ̀ kọ́lọ́run wọlé àánú ẹ̀ kọ́lọ́run mọ́sà mú wa dúró kọ́lọ́run máa kó fi ọlọ́kàn balẹ̀ ariwo ogun wọ́n ní tí ogun bá ti dé àfa wọ́n ní gbogbo àwọn tí wọ́n wá dá kọ́ńpìnì nílẹ̀ ń bí láti Amẹ́ríkà láti China gbogbo wọn lọ lù wọn ní o ebi dé ni ẹ o ọ̀dàkùn ìlú òní ọgbà wa Nàìjíríà ní ọlọ́mọdé àrí wàhálà tí ìbá di refugee ìlú ò lálọ ṣé Burkina Faso lálọ ni àbí Benin Republic àbí Chad ń bí táwọn kan tí lójú tó ara wọn. wọ́n tán pera wọn súnmọ́ Nàìjíríà tẹ́lẹ̀. ẹ má dogun lẹ o ọ̀rọ̀ ogun ẹ̀yin pásítọ̀ tẹ́lẹ̀ ní àwọn mùsùlùmí ni wọ́n pa àwọn yẹn ṣọ́ọ̀ṣì ẹ má dogun lẹ o jẹ́jẹ́ lájọ kó àwọn mùsùlùmí kálukú ń ṣẹ̀sìn pẹ̀lú sàlám pẹ̀lú àlàáfíà kálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ ọjọ́ àlùkí àmọ́ Ọlọ́run ọba alá yóò sàkálukú lẹ́sẹ̀ lẹ́ni tí ń ṣe
káde ká ọ̀rọ̀ tí ó dogun wọ́n jà sọ gbogbo àtàwọn sọ ní íńtánẹ́ẹ̀tì èyí tá a bá sọ ká verify dáadáa ká wò dáadáa ká má sọ tí ò yé wa ká sì má dogun lẹ ká má dá wa lálẹ́ ká wá pọ̀ ládùá ká sì má ṣe sọ́dá kọ dáadáa ọlọ́run bá Allah ọlọ́run sá dáàbò bò wá wa jazakumullahu khairan wa barakallahu fikum wa nafa'a bikum wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọlọ́run kó bá san bàbá wa lẹ́san lórí jazakumullahu khair bí Allah subhanahu wa ta'ala eléyìí tí ẹ bá wa sọ yìí ọlọ́run kò fi sínú mizan hasanati. síwájú kí n tó béèrè ìbéèrè kan tí ó wà nílẹ̀ àwọn bàbá wa wọ́n múra láti lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ní ọ̀kan náà àwọn olùwà nítòsí bí ní Burkina Faso ní ìlú Wagadugu bí Allah subhanahu wa ta'ala fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ létò tí wọ́n organize bí Allah kọlọ́mbà àsanwó lẹ́sàn rí àwọn ṣẹ́kọ̀ọ́ wa náà gbéra kúrò Nàìjíríà láti lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn ní on the 14, 15, 16 ní ìlú Burkina Faso ní Wagadugu. Ọlọ́run kí ó mọ́sàbá ní sọ́yìn lọ ọlọ́run kó mọ́sàbá ní sọ́yìn bọ̀ bí ló ṣe rí iná àbí Allah subhanahu wa ta'ala lílọ bíbọ̀ yín tẹ̀lé ṣe kẹ́ mọ́ lọ yìí ọlọ́run mọ́sàbá ní sọ́yìn o ọlọ́run mọ́sàbá ní sọ́yìn o torí kò sí ohun tí yẹn mọ́ dáalẹ́ lè tẹ̀yìn náà dáalẹ́ wàláhi àwa mọ́ bá sì fẹ́ ṣe àmọ́ bá sì fẹ́ ju ká mọ́ sọ pé àbí ọlọ́run kọ́ lọ́n bá sẹ́yìn lẹ́sàn nínú àwọn ọmọ ìyá wa ní Benin Republic wọ́n máa ń ṣàdúrà kan kí gbogbo àwọn ṣe kọmọdé àwọn kìnìún ẹ̀sà mọ́ bá wa sọ fún wọn pa àfàwọn lọ́lọ́run lọ́wọ́ onítọ̀ ebi ọ̀tọ̀ ní bá sí mọ́ ń lo àfàwọn lọ́lọ́run lọ́wọ́ bí onítọ̀ ọlọ́run ni ó san wọ́n lẹ́san lọ́hún mi Abu Mukhlis ọlọ́run kó bá ní san wọ́n lẹ́san jazakumullahu khair ìbẹ̀ náà àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wa náà tó ṣe pé ibi tí solution wà lọ́dọ̀ tiwọn táwọn náà ń sọ dọ̀la òun náà ní pé ẹ jẹ́ k'Amẹ́ríkà wà ibi tí solution wà nù kíní kan nù gbogbo àwọn tẹ̀yìn kàkà lẹ̀ ní asbabul amni wọn ti ẹ̀ mẹ́nu bà nǹkan kan bẹ̀ Amẹ́ríkà ọ̀sà àwa náà tí àwọn náà lè gbà wá ẹ dákun kí lójú sí Islam. ẹni sọ̀rọ̀ ní pé kò tẹ́ tí gbà yẹn lẹ́yìn ọlọ́run bá la Amẹ́ríkà lọ Iraki oye èrè wo làwọn ará Iraki jẹ Amẹ́ríkà lọ Libya lọ Afghanistan lọ Syria èrè wo ni wọ́n jẹ bọ́ bẹ́ẹ̀ wọ́n lọ Sudan ìlú tán bá ti wọ̀ innal muluka idha dakhalu qaryatan afsaduha ọlọ́run láwọn àwọn ọba jẹ nípa yẹn tán bá ti wọ̀ lókàn wọn máa ń destroy ìlú yẹn àmọ́ tó máa fẹ́ wọ bẹ̀ àwọn fẹ́ ṣàánú yìí ni wọ́n gbé wá wọ́n padà wá máa kó ilé po wọ́n máa jí àwọn góòdì wọ́n máa jí àwọn gbogbo àwọn nǹkan àlùmánì wọ́n máa lè fi develop lò wọ́n ti dógun lẹ̀ tán jà wá okùn ẹrú mi tó nìyẹn o sábà pé èyí tí wọ́n ṣe bá bàbá wọn jẹ́ wọ́n máa ń de palọ́ọ̀kì máa lẹ́nu wọ́n dè wọ́n lọ́ọ́ dè wọ́n lẹ́sẹ̀ sẹ́lẹ̀ ilé ẹkọ́nọ́mì ìwé èdè kálukú lọ́jọ́ pé àtijọ́ àti mo lè ó ti yé àwọn ọmọ ọlọ́rọ̀ àmọ́ wá bẹ̀ wọn ká tó jẹ àwọn náà máa fún wa ní tọ́jú ká jẹ nílùú wa gbogbo àwọn olówó àwọn ti mú wọn sẹ́wọ̀n gbogbo àwọn olówó àwọn ti máa tọ́ra sọ ogun gbogbo ẹni tó bá ti jẹ́ pé àpẹ aláburú ni wọ́n àní gbàdúrà kọ́lọ̀ jí wọ́n wá sí orílẹ̀-èdè wa àwọn náà pèlè wá jà àwọn náà wọ́n pè olóko wá sí kíní wà mọ̀ bí wọ́n ti ń ṣe káàkiri ayé tí wọ́n nù wọ́n ti ná gbogbo owó tán ní Israeli ní Gaza wọ́n ti fi pa gbogbo àwọn ìyá ń bẹ̀ kò sówó mọ́ ìlú míì tí ogun bá ti wà ń bẹ̀ ni wọ́n tún ń gbìyànjú láti ṣe kíní láti lọ lè tàn kan ogun wọn ìlú tí wọ́n bá wá sógun wọ́n dògún lẹ́mbẹ̀ ọmọ ìyá kìrìsìtẹ́nì ọyẹ́ àti mùsùlùmí àjọ ní Nàìjíríà ni àjọ wa máa gbé bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà èèyàn máa lọ ṣọ́ọ̀ṣì àwọn máa lọ mọ́sálásì àwọn máa pè yín bá gbọ́nu yín yóò wá dára wa ẹ̀yin náà ń pè inú tiwa náà àmọ́ wàá gbà pé ẹ̀sìn táwọn ń ṣe òun náà ni ẹ̀sìn tọ́lọ́ ní ọ̀rọ̀ sí. ẹ̀sìn bá dàrú mọ́ lọ́wọ́ náà. dákùn dín náà kún wọ́n díẹ̀ dín lọ́sọ̀ wa ní Kùránì ẹ máa ṣe tìyín káwọn náà máa ṣe tí ó wà ẹ má jà afájà o ẹ̀gbọ́n àtàbúrò oyè mùsùlùmí ẹ̀gbọ́n àbúrò kìrìsìtẹ́nì ẹ̀tọ́ ẹ̀dàkùn ẹbí ti dà wá pọ̀ ìlú ti dà wá ibi iṣẹ́ ti dà wá pọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí sí ọ pọ́sibù kọ́ àwọn tí ajọ wà nínú stúdíò kan jẹ́ ẹni tí ìṣẹ̀lẹ̀sìn wa. bẹ́ẹ̀ ti ń gbọ́ wa. bẹ́ẹ̀ ti ń gbọ́ wa à ń sọ̀rọ̀ àlàáfíà àwọn náà ń gbé ọ̀rọ̀ àlàáfíà jáde àlàáfíà ní Islam gbogbo àwọn tí wọ́n ń domi àlàáfíà wa rú tí ń pèrè muslim àbí ń pèrè kírísítẹ̀n ọlọ́run mọ́sá bá dá wọn lọ́wọ́ kọ́. Àmín. Allahu a'lam. Jazakumullahu khair àníri mọ̀ jù báyìí lọ fún tèmi pé pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wé ètò orúkọ tèmi ní Abdullah Zakaria ọ̀kan láwọn àwọn ní inú studio pẹ̀lú Abu Muhammad àti afawa Rashid Al-Mufti. Jazakumullahu khair ọlọ́run kọ́ mọ́sá ṣe àlékún dáadáa wa fún àǹfààní àwa tí a bá fẹ́ dá sétò alẹ́mọ̀pẹ̀ wá lẹ́yìn ètò sí 08038 11 1940 08038 11 1940. Wassalamu alaikum. Yom Sabti, inshallah. Ọjọ́ Saturday ìdánilẹ́kọ̀ọ́ wà ní Masjid Hanzala ní Gẹ̀rẹ̀wó ní Islam. Allahumma ìwọ Ọlọ́run ọba mi inna naj'aluka fi nuhurihim. Àfi ìwọ Ọlọ́run ọba àfi síwájú wọn ìwọ ni kó bá fèsì wọn
أي في استقبالهم في نحورهم ونعوذ بك من شرورهم عوان في واسوني بأبو اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم